bó tilẹ̀ jẹ́ pé orí ìkànnì social media náà ló gbà lọ lọ́jọ́ tí ìjọba Èkó kọ̀wé sí i tí wọ́n ní kí gbajúgbajà òṣèré tíátà Yorùbá ní Iyabo Òjó ó yọjú sí ọ́fíìsì àwọn bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n ní kó kàn yọjú nìkan o wọ́n ní owó orí tó ń jẹ ìjọba Èkó ó ti pọ̀ yéye àti pé owó mílíọ̀nù 18 náírà ó lé ní àpapọ̀ owó orí tó ń jẹ o ó sì gbọ́dọ̀ san tí kò bá fẹ́ ṣẹ̀wọ̀n kì í ṣe yẹn nìkan o bẹ́ẹ̀ gẹ́ ni wọ́n fún ní ọjọ́ 7 kó fi san o bí bẹ́ẹ̀ kọ́ ọgbà ẹ̀wọ̀n ni yóò ti máa gbatẹ́gùn fún iye ọjọ́ oṣù tàbí ọdún tí adájọ́ bá fún un látàrí owó ní ńláńlá tí ń rí ṣùgbọ́n tó kọ̀ láti fún ìjọba Èkó ní tiẹ̀ o nítorí dandan ni owó orí o ọ̀rọ̀ yàn sí ní aṣọ òbúra mílíọ̀nù 18 àti ẹgbẹ̀rún lọ́nà 2,600 náírà ó lé díẹ̀ ni wọ́n sọ pé Iyabo Òjó oníṣẹ́ta ń jẹ ìjọba Èkó ó sì gbọ́dọ̀ san kó má bàa fi aṣọ péńpé roko ọba gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ọ̀rẹ́kìnrin wíyẹn àlàyé gbèsè owó orí yìí wọ́n lọ́dún 2022 nìkan owó orí tí yẹ jẹ́ mílíọ̀nù 7 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 400 náírà ó lé díẹ̀ ló jẹ kalẹ̀ ìyẹn 7,376,000 bẹ́ẹ̀ gẹ́ ni tọdún 2021 náà ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí yẹ jẹ́ mílíọ̀nù 11 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 200 náírà ó lé díẹ̀ ìyẹn 11,264,092 náírà ṣáò Iyabo Òjó náà ti sọ̀rọ̀ o obìnrin ti sọ pé kí ẹnikẹ́ni má ṣe fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ òun lọ́rùn ní tòun o nítorí òun sanwó orí déédéé o níbi tí wọ́n ti rí owó orí pelemọ̀ yìí ni kò yé òun tó òṣèré tíátà yìí sọ pé gègé wo gan ni wọ́n fi ṣì gègé wo gan ni wọ́n fi kọ́ o báwo ni ìjọba Babájídé sanwó orí ṣe lè ṣe àdúró bẹ́ẹ̀ sí òun lọ́rùn níbo ni wọ́n ti fẹ́ kí òun rí mílíọ̀nù 18 náírà kí ni òun tà gan tí wọ́n fi ń pè òun ní sáràtà ṣáò ohun táwọn èèyàn kan sọ ni pé kì í ṣe orí social media tó lọ yẹn lóyún ẹkú ti máa lọ pariwo wọ́n ní kó kébò sí dọ̀là amúnimóògùn níjọba o ọ̀rọ̀ owó orí sì rèé kàn ń pani o wọ́n ní tí Iyabo Òjó gbajúmọ̀ òṣèré tíátà ọ̀rẹ́ àwọn múkàrè ìmùlẹ̀ MC Olúọmọ èèyàn Dayọ̀ Àmúsà bá níṣòro pẹ̀lú owó orí tí wọ́n ní kì í san yìí wọ́n ní ọ́fíìsì ìjọba Èkó tó kọ lẹ́tà sílẹ̀ kó lọ fi yé wọn dáadáa o níbi tí wọ́n ti gbé igbá gan kí wọ́n sì yanjú ẹ̀ nítubí nùbí dípò ariwo àti ìbòsígè tó sọ pé obìnrin arẹwà yìí ń pa lórí ìkànnì ayélujára kiri ṣíwájú sí i wọ́n pe kíríkan ní comment sections lórí ẹ̀rọ ayélujára ìyẹn abalabi tí àwọn tó wo fídíò àbí ka àtẹ̀jíṣẹ́ ohun ìròyìn ti lè fi èrò tiwọn náà ránṣẹ́ níbẹ̀ gan ni winiwini tí ń bọ́ lásìkò yìí níṣe ni èrò aráàlú nípa ohun tó ṣẹlẹ̀ sí Iyabo Òjó lọ́wọ́lọ́wọ́ yìí yàtọ̀ rẹpẹtẹ o báwọn kan ṣe ń gbé ìjọba Èkó ṣépè lórí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sọ pé nítorí tí kò ṣe ti Bọ́lá Tinubu lásìkò ìbò ààrẹ tó sọ pé òun dẹ́yẹ sí Babájídé Sanwó-Olú lásìkò ìbò gómìnà tó ní ẹgbẹ́ òṣèlú Labour ló ń ṣe o Peter Obi gan ni àyànfẹ́ òun tó ń ti Gbádébọ̀ road síje fún ipò gómìnà wọ́n ní wàhálà ló délẹ̀ yìí o wọ́n ní yẹn gan ni wọ́n ṣe gbógun tí wọ́n sì fẹ́ fọgbọ́n rán níbi tí kò fẹ́ lọ bẹ́ẹ̀ làwọn kan pàápàá àwọn tó nímọ̀ nípa owó orí sísan náà sọ tiwọn o wọ́n ní aláìdákanmọ́ ni Iyabo Òjó ń ṣe o nítorí ọ̀tọ̀ ni ohun tó yẹ kó ṣe o àti pé ariwo òun bòsí tó ń pa lásìkò yìí kò lè ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó lè yọ nínú àwọn tó ń rojọ́ fún lórí social media nítorí owó orí àti ọ̀rọ̀ ẹ̀wọ̀n fẹ́ni tí kò bá san àwọn méjèèjì wọn jọ ń rìn ni o kí Iyabo Òjó aya ń na kìyígè ya ètè wá wọ̀rọ̀ kọ́kọ́ fi ṣàdá o kò ní dára o kí gbajúmọ̀ òṣèré tíátà míì tún rẹ̀wọ̀n he o lẹ́yìn ọkùnrin kan tí yẹn ṣì ń gbatẹ́gùn níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báwo ni Iyabo Òjó ṣe wí gan o ọ̀rọ̀ rẹ̀ ò lẹ́nu ọlọ́rọ̀. So I posted something today about the letter I received for my personal income tax. I was very angry, and because we've been on this for a while now. The last time they gave me this, I was like, I don't get, why do I have to pay this much personal income tax? They said because I'm a celebrity. I have a business place, I house, and I said my business place is rented. I didn't buy it. I pay rent. I pay tax. I pay so much for this business place. My house is on mortgage, which they take tax every month. When you buy a house on mortgage, it's on high purchase, and you pay tax. So I've been paying tax. I don't understand. Celebrity, how much do they pay us as an actress? How much? How much? Even do I really act like that anymore? And even for those who act every time, how much do they really pay actors? For you guys to be slamming me 7-point-something million, say 11 million, 18 million, whatever millions. How much? And I saw some comments in the comment sections, and they saying, oh, you can't pay your tax. My dear, these are taxes that I pay. Can you see? Jekori. These are taxes. Can you see? Taxes that I pay. I pay taxes. I don't want to scatter them because they are arranged like
You see, these are taxes. You can see UBA. They call it UBA Bank. Can you see? I pay different. In fact, sometimes I don't even know the kind of tax I pay. I just pay. Lagos locally or business tax or that tax here and there. See, these are also tax. This one is even like one of the recent ones we just paid for Lagos State. You see, paid. You can see paid. So I have a